Guys, ṣé dáadáa ni mo bá yín kú sí mi ni. Lálẹ́ àná, ẹ wo nǹkan tí ìyá Festo onígbáná, ẹ wo nǹkan tó wá gbé sọ́dọ̀ mi. Ẹ̀yin tèmi mẹ́wàá ṣẹlẹ̀ lénìí. Alájà Lizzy Anjorin pẹ̀lú Iyabo Òjó. Ẹ̀yin tèmi. Fọ́nrán ìmọ̀ àpàyín lẹ́rìn. Àná lé ẹ̀yin tèmi. Ṣé rí ó ti pẹ́ tó ti máa ń ṣe orí burúkú ẹ̀yìn. Kí lẹ mọ̀ tó dùn Iyabo Òjó tó fi wá sí péjì mi lánàá. Fídíò ìyàwó Mohbad tí à ń tan ìmọ́lẹ̀ tá à ń try láti pe ìyàwó Mohbad sí àkíyèsí. Iyabo Òjó mọ̀ bá wà ní ìrọ́pọ̀. Iyabo Òjó ti jẹ́wọ́ wípé ọmọ bíbí inú òun wà nínú ilé Mohbad lọ́jọ́ tí Mohbad kú. Fídíò yẹn dùn Iyabo. So Iyabo Òjó wá sí péjì mi lálẹ́ àná. Ó fẹ́ distract mi. Mọ irọ́ àdìyẹ. Mo gbé o. Wọ́n á ra mọ́tò fẹ́ mi o. Ṣé o rí pé mi ò bá yín ṣòṣì? Mi bá yín ṣèrànù. Jẹ́jẹ́ mi ni máa ń wà. Mi kọ́kọ́ wá fún onílé. Torí mo bá lù àwọn ọmọ mi. Iyabo Alice Òjó ọmọ Olúbùnmi fẹ́ túbà. Ọmọ ògúrú. Gbogbo àgbáyé ò mọ̀. Ẹ gbà mí o, mo kú. Iyabo Alice Òjó ọmọ ìyá Festo ní cocaine. Ẹ̀mélòó ni mo pè é? Ẹ̀mẹ́ta. Gbogbo abiyamọ tí ò bá fẹ́ kí ọmọ òun hẹ́ndì bíi Mohbad kò gbọdọ̀ ní kankan bẹ́ẹ̀ ṣe pọ̀. Mo bí tèmi mo fẹ́ rí wò mo sì máa di bísínẹ́sì mi. Mo bí ọmọ tèmi mo fẹ́ jẹun ọmọ ni mo ṣe ránṣẹ́ kí ni mo máa di bísínẹ́sì mi. Kò tíì sí i. Nọ́ọ̀sì ẹ gbà mí o, nọ́ọ̀sì ẹ gbà mí o. ọ̀rọ̀ Àríjàn làwa sọ ń bí lónìí bí Àríjàn bó ṣe máa ń ba tèèyàn jẹ́. Àríjàn tó jẹ́ pé ìyá tó bí olè ni, bàbá tó bí olè ni, ẹ̀gbọ́n ẹ̀ àti gbogbo fámìlì wọn ṣá wọ́n máa ń jalè ni. Ní Kútọ̀ ìyá ẹ̀ jalè. Àríjàlá Àríjà pátá, ìyá ẹ̀ olè, bàbá ẹ̀ olè, àwọn ẹ̀gbọ́n ẹ̀ olè, ọmọ tó bí àkọ́bí ẹ̀ olè, ìyè tó bí ṣìkejì olè ní gbogbo wọn. Fámìlì yẹn tẹ́ bá wá olè ajíbolè ìbẹ̀rẹ̀ tí máa rí. Àwọn tó máa ń já nǹkan gbà òun ni Àríjàn. Wọ́n wá ti jalè títí ayé wọn ò dáa. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní tún fẹ́ wá sórí social media láti gba donation. Wọ́n wá rí i pé àwọn kan wọ́n wà lórí social media yìí wọ́n fi ayé pé wọ́n ń gba donation. Àwọn náà fẹ́ wá gba donation. Kò wá mọ̀ bó ṣe máa wá. Ó wá rá sí abẹ́ pé talk to bí o. Ó fẹ́ wọ depression. Ṣé Bíọ́lá sọ fún ẹ pé òun fẹ́ wọ depression? Àbí tí Bíọ́lá bá wọ depression kò mọ ibi tó yẹ kóun lọ? Àbí Bíọ́lá kò mọ nǹkan tó yẹ kóun ṣe? Ìwọ wá gbèjà Bíọ́lá nìyẹn. Ó wá gbèjà Bíọ́lá. Kí ló wá kan ti Lizzy Anjorin bẹ́ẹ̀ tó wá jáde tó ṣe wí fún? Ó wá bẹ̀rẹ̀ sí ní ṣe wí. Àwa náà máa ṣe wí tiwa padà. A dẹ̀ máa kọrin fún ẹ. Èmi gangan fúnra mi máa ṣe wí fún ẹ. Ewì mi bóyá máa kọ́ lọ́la. Màá dẹ̀ gbé jáde on my page. Lọ́la máa ṣe wí fún ẹ. Wo Àríjàn ọmọ òfò ọmọ àdánù. O ò ní respect fàgbàlagbà. O sá kàbàkùbà. Kí ni Kọ́lá Olótù pé ẹ kó wá ṣe? Kí wà yìí ká gbá ló ṣe jẹ́ ní society? Wọ́n ṣe show the other part of your interview pẹ̀lú Kọ́lá Olótù. O sá lọ bá Kọ́lá Olótù pé bàbá gbà mí lọ́wọ́ Lizzy Anjorin. Àti fún ẹ, a máa fún ẹ báyìí tó máa gbẹ tí ò ní sí ẹ̀jẹ̀ kankan lára ẹ. A máa di eyín mọ́ ẹ báyìí tó jẹ́ pé gbogbo ẹran ara ẹ báyìí a máa jẹ́ tán á kú egungun. Ìwà Àríjàn ni nítorí pé jẹ́jẹ́ lọmọ Èkó wa ń lọ. Àríjàn kí ló rí sọ́bẹ̀ tó fi wàrú sọ́wọ́? Bíọ́lá tó ń ṣe pìrìsẹ́ńtà tó ń ṣe kò ṣekú kò ṣẹyẹ tí wọ́n jágbe mọ́ tó lọ yọ fídíò bàbá Ìjẹ̀ṣà. Àwa náà wá jágbe mọ́ kó lọ yọ fídíò Lizzy tó fi ń powó lórí YouTube ẹ̀. Gbogbo yín pátápátá kindly ẹ jọ̀ọ́ ẹ lọ report page Bíọ́lá talk to be. Gbogbo pages ẹ̀ tó wà lórí YouTube àfi tó bá yọ
interview tó ṣe fún Iyabo Ojo tí Iyabo Ojo ti mention orúkọ Lizzy Anjorin tí wọ́n dẹ̀ ti subject Lizzy Anjorin sí bully. Iyabo pọmọlẹ́kúnjayé àwà yìí má bọ̀ lórí TikTok you understand you know can report massively ẹni tó bá lóun máa bá tiwa jẹ́ táwa náà bá tiẹ̀ jẹ́ thank you Titi Show táwa náà bá tiẹ̀ jẹ́ kò lè wọ ṣe bá jókòó wa jẹ́jẹ́ ni ṣe bó òun róúnjẹ jẹ ni àríjà ṣe bó òun róúnjẹ mu òun rí nǹkan ṣe ebi ń pa ẹ́ àbí ebi ń pa ẹ́ ebi ń pu ẹ́ bí Bùkọ́lá Ọ̀kẹ́ ebi ń pa ẹ́ ebi yẹn ló máa pa ẹ́ kú nítorí pé tẹ́bí bá ti ń pa yín báyìí lẹ máa wá sórí íńtánẹ́ẹ̀tì ẹ̀ kàn mọ́ àtàmọ́ ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe é so ìwọ mọ̀ wípé nǹkan kan wà tó ń jẹ́ depression nígbà tí Lizzy Anjorin tí ò sọ̀rọ̀ tí over 150 bloggers tí wọ́n gbé hánu ní 2019 2020 2021 2022 April ní Lizzy Anjorin ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ láti gbà yẹn tẹ̀dẹ̀ ti jẹ́ kó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ kò dákẹ́ wàhálà wá dé báyìí ó ń ṣépè ṣẹ́yìn ló ń ṣépè fún ó ní ẹnikẹ́ni tàbí nínú obìnrin either by normal delivery or cesarean section tó bá fẹ́ bà tòun jẹ́ tó subject ọmọ òun sí bully tó subject ọkọ òun sí bully ó ní bó ṣe máa rí fún ni bó ṣe máa rí kàṣà báyìí bó ṣe máa rí fáwọn ọmọ ẹ̀ ní kí ló kàn yín ẹ pè níyà ilé pé ẹ tẹ́ bá ti rí podcast ẹ wà kápá sí náà tẹ́ ẹ bá rí lọ́jọ́ méjì ẹ máa pẹ̀rẹ̀ sí ní pé ní Lizzy àrí o afẹ́gbá analysis afẹ́ṣẹ́gbá afẹ́ṣà because she's the only one that is saying the truth among all the Nollywood people. Gbogbo àwọn tó wà ní Nollywood yẹn àríjẹ nídìí ìbàjẹ́ ni wọ́n gbogbo wọn pátá àríjẹ nídìí ìbàjẹ́ ni wọ́n dẹ̀ dákẹ́ wọ́n fọwọ́ lérán wọ́n ń wò Ọlọ́run dẹ̀ ń ṣe ìyanu ìwọ àrí jálajàla àrí jápátá àrí alápẹ̀rẹ̀ àrí ọ̀bọ àrí ilẹ̀ẹ́lẹ̀ ìwọ ilẹ̀ẹ́lẹ̀ àrí jálajàla àrí tí ò ṣe é rí àrí jáàní àrí àgbákò tó jámà àgbákò wàá mọ̀ by the time sórí tó bá ti ń jáde làbà máa jáde tiẹ̀ tí ẹni tí ò bá ní ẹ̀ sọ pé Lizzy fúnra rẹ̀ gan pàápàá Lizzy gan ló yẹ kó máa pè ní mọ̀ngánná ọ̀rọ̀ kò bá lójijì Arijan tó bá jẹ́ wípé ò gbowó lọ́wọ́ Lizzy rí nígbà tó kù díẹ̀ tó sáfẹ́rẹ́ fún ẹ tí Lizzy ò ṣoore fún ẹ rí òun nìkan ló lè ṣoríire òun nìkan ló fi lè lọ àlùjọ bó ṣe wá tó wá gẹ̀gùn tó wá sórí afẹ́fẹ́ tó bẹ̀rẹ̀ sí ní lọ ṣèwì fún Lizzy tó ṣèwì fún tó wá sá káàkiri tó sá from pillar to pole Arijan tí ẹ ti bàjẹ́ sórí ìwọ tó ń jẹ́ Arijan ní àríjàlàjàlà àrí ọmọ òfò àrí tó jẹ́ wípé a kì í jí rí a kì í jí ìwà ìyá ẹ àrí wèrè àrí ọ̀bọ ìwà ìyá ẹ ló jàjẹ nítorí pé ìyá ẹ gan ó fojú àwọn tó bá ń lé ó fojú wọn rí rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ ó fojú wọn rí rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ Arijan sórí ọ̀rọ̀ Ọlọ́run làwa máa kàlé ẹ lórí àníṣe ẹnikẹ́ni tàbí nínú obìnrin dábàá normal delivery or cesarean section tó ń gbógun ti Lizzy Anjorin tó ń gbógun ti àwọn warriors tó ń gbógun ti àwa speakers tó ń gbógun ti èmi ìyá Lizzy Anjorin tó ń gbógun ti àbúrò Lizzy Anjorin tó jẹ́ Zimama Ọlọ́run ilẹ̀ ọ̀gẹ́rẹ́ ilẹ̀ alanu agbèrú ẹni bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni tàbí nínú obìnrin tó ń gbógun ti Zimama tó ń gbógun ti Lizzy Anjorin ayalawa tó ń gbógun ti ṣe tó ń gbógun ti èmi adébí pé tó bá ti gbógun ti kan nínú àwa mẹ́tẹ̀ẹ̀ta yẹn àtàwọn warriors ó ti gbógun ti gbogbo wa nìyẹn bó ṣe àwọn warriors náà ló gbógun ti tó ṣe èmi ló gbógun ti bó ṣe Lizzy Anjorin ló gbógun ti ẹnikẹ́ni tó bá ti gbógun ti nínú gbogbo wa ilẹ̀ ọ̀gẹ́rẹ́ á fi ẹ̀jẹ̀ wẹ̀ ni lórúkọ Jésù àníṣe irú ẹni bẹ́ẹ̀ ò ní rí bá ti ṣe kò ní rọ́nà gbégbá Arijan tó wá sí orí ìkànnì yìí
tí ò sí nǹkan tó kàn ẹ́ nínú ìjà tó wà ńlẹ̀ àti ọ̀rọ̀ talk to be tó wá jáde síta tó bẹ̀rẹ̀ sí ní fọ́fátá tó ní ìwọ fẹ́ bá Lizzy wí ta ni ẹ́ gbogbo wa yìí la lọ secondary school gbogbo wa la lọ sí university kan wá sẹ pé èèyàn kan bá wa lọ sí university tàbí èèyàn kan senior wa university irú Nollywood industry wo lẹ ti ń ṣe yẹn tó ní o fẹ́ bá Lizzy wí Kọ́lá Olóòtú dẹ̀ sọ fún ẹ pé o fẹ́ bá ìyàwó ilé wí o fẹ́ bá ìyàwó ilé wí obìnrin o fẹ́ bá wí irú bíbáwí wo nìyẹn kí ló ṣe fún ẹ kò sí talk to be ní kìnnìkan talk to be yẹn ìwọ ò ṣe bá talk to be Bíọ́lá Adébáyọ̀ wípé wo n tó fún imú ẹ yọ fídíò Ìyábọ̀ náà lọ yọ fídíò tó ṣe fún Lizzy Anjorin tàbí ibi tó ti subject ẹ̀ tó búlì ó dẹ̀ gbé wálẹ̀ ó lè ṣe yẹn ó wá rò pé torí pé ìwọ àti Lizzy ẹ ti jọ wà lábẹ́kúta nígbà kan rí tó dẹ̀ jẹ́ wípé ọ̀gá ẹ ni Lizzy jẹ́ olówó jù ẹ lọ máa ń ṣe ránkà dèdè lẹ́yìn ẹ̀ ni o máa ń káwọ́ pọ̀n nígbà tó bá fún ẹ ní 50,000 naira tó bá fún ẹ ní 100,000 ó bẹ̀rẹ̀ kọ́kọ́ fún ẹ ní 20,000 ó rí i pé kò ká ẹ lẹ́nu ó yí sí 50 ó yí sí 100 Àríjàn èló nìwọ gan ti fún Lizzy Anjorin rí ó ń ṣe bá dé ní o kí ló fi ràn lọ́wọ́ rí kí ni nǹkan tó ti ṣe ní ilé ayé ẹ fún Lizzy Anjorin rí tó wá rò wípé o lè bá wí ọmọ gan tá a bí ǹjẹ́ a lè bá àwọn ọmọ wa wí wọ́n máa ń sọ wípé téèyàn bá dáa wàá fọwọ́ ọ̀tún bọ́mọ wí wàá fọwọ́ òsì fàmọ́ra tó bá tiẹ̀ wá jẹ́ bẹ́ẹ̀ ó kéré sí Lizzy Anjorin ó péré ní 51 years old Lizzy Anjorin is 49 ó dẹ̀ kí n ṣe 51 years old ó kàn bú 2 years yẹn kún èjì ẹni kọ́ lè sẹ́ pé ó dàgbà kí wọ́n lè sẹ́ pé ó dàgbà irú sàwáwù kan náà sì ni ìwọ àti Lizzy Anjorin ibì kan náà lè sì jọ wà you are in the same class mark ló ń jẹ́ bẹ́ẹ̀ ìwọ fẹ́ bá Lizzy wí ṣé ìwọ gbúdọ̀ tiẹ̀ wà nínú àwọn tó lè tú bàtà Lizzy Anjorin ó wá fẹ́ bá wí nìyẹn ó wá mọ̀ ìpokù bá di ẹ̀ kọ̀túnla ó wá lọ ṣe ìwì bọ́bí ó wá lọ ṣe ìwì ìsọnù gẹ̀ẹ́sìmáàlù lásán àríjápátá àríjálajàla àrí ọmọ òfò àtọrọ jẹ ìwọ tó ò níṣẹ́ lọ́wọ́ tó ò níṣẹ́ kan là ń ṣe iṣẹ́ wa ní MC ṣé o rẹ́ni tó lọ sí yunifásitì tàbí tó lọ sí college of education kó sọ pé MC níṣẹ́ òun wo àwọn Kọ́lá Olóòtú yẹn wọn ò sọ pé MC they are all journalists tó o lọ sí school kankan kó máa lọ patí kó ti patí kan bọ́ sí kejì kó máa bá wọn gbé microphone kiri kó máa tọrọ owó òun níṣẹ́ lápá ló ń jẹ́ bẹ́ẹ̀ anybody can be it's a side hustle à ń ṣe MC ni a lọ ń ṣe alága níbì kan side hustle ni mi ò mẹ́ni tó fi ń ṣiṣẹ́ gidi ṣe àfi Àríjàn eléyìí tó dẹ̀ wá ń bá bọ̀ yìí ṣé òun náà ṣe máa pè ẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá pè ẹ́ síbi ayẹyẹ kan ayẹyẹ yẹn máa dàrú ni bó ṣe kòmọ náà ṣe ń bẹ̀ yóò dàrú ni bó ṣe ìgbéyàwó náà ṣe ń bẹ̀ yóò dàrú ni bó ṣòkú àgbà náà ṣe ń bẹ̀ ni gbogbo àwọn ọmọ olókùn yẹn wọ́n máa kẹ̀yìn síra wọn ìjà náà máa bẹ̀rẹ̀ sí bára wọn jà nítorí pé kí ni olórí burúkú ni ẹni tẹ́ ẹ pé kó wá bá yín anchor program yín olórí burúkú òun ni ẹni tó ń jẹ́ Àríjàn Rúkà Bádírò how are you Àríjàn oníjìbìtì gbogbo yín ni kẹ́ gbé Àríjàn sáré ẹ lọ sí under post kẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe ìpè ayérayé fún ẹ gbé ṣépè tọmọtọmọ ẹ máa yọ màbúbù kúrò ń bẹ̀ tẹ́ bá ti ń gbé ṣépè tọmọtọmọ kẹ́ máa ṣe pé màbúbù o gbọ́ ò ní ṣe báyìí ṣùgbọ́n ṣó ní gbogbo àwọn ọmọ ẹ tó kù yẹn àbáyé bá ń jáyé bọ́ọ̀rù bá ń jọrùn àdàbí tó o bá tí ì gba owó lọ́wọ́ Lizzy Anjorin rí nìkan ṣùgbọ́n tó bá ti gbowó lọ́wọ́ Lizzy Anjorin tí kì í ṣe kan tí kì í ṣe méjì Ọlọ́run á fìyà jẹ ẹ́